òwú débẹ̀ kò tí ì wí kalẹ̀ ànábì wa bu ẹ. sallallahu alaihi wasallam. وجئنا بك شهيدا على جئنا بك تلك اليوم ìdí nìyẹn ni pé bọ̀ ọjọ́ náà rí ẹ wá ní o nígbà tó máa ń sunkún ẹ wá ń tú kánìdà kí ló kàkà ní ìdá mẹ́. la ilaha illallah. òjìnlẹ̀ rí bàbá àmàrà káyípa káàrí kágbọ́ kápá àgbọ́ làáfi gbáyé gbádùn làáfi gbáyé pẹ́. bàbá wa aláàjì àgbà rahimahullah. pè mí dìde iṣẹ́ wọn bàbá nù gbogbo àwọn ẹ̀yẹ́ ṣe irú akọ̀ ká àyíṣọ́ máa fà kàkà sẹ́ni pé kí lọ́ọ́ yín bá tí wọ́n hàn yẹn lé wa ní nǹkan kan ọmọ bíi afẹ́ ẹ̀ lè pé nǹkan kan ò bí wa àmọ́ gbàgbà àwa rẹ bọ́ wọ́n bí wa náà àmọ́ káwá jòkó síwájú bàbá báyìí kí bàbá wọn pé mọ́làbí sáàlì àìdí aláyà lè kẹ́rà àtà ọ̀tọ̀ ntọ́sọ mi dìbẹ́ ntìrì níbi yìí. la ilaha illallah. يومئذ يود الذين كفروا وعصوا الرسول يود الذين كفروا وعصوا الرسول. Mọ́làm Bukhari Ajíkòbí wà ní sọmọ Ajíkòbí ọmọ olóyè nù ń odò bàbá mi odòyè kan lórí yìí aláwọ̀ òjẹ́ kìíní kan bí Mọ́làm Sáàlì tó wíkì ń gbọ́ ọ̀tá. níparí àwọn àwùjọ àwọn àkáǹtì bàbá Hárí kódà mo lè wùjọ ní London. La ilaha illallah. adébẹ̀ bíi jọ́ karùn-ún jọ́ kẹfà wọ́n sàn fún aléwé jẹ fún ẹbí òní kẹ́ padà léwu wọ́n ní kí ló dé mọ́ ní àwọn kàdé ààrẹ kọ mu wọ́n tó bá dọ̀la alẹ́ ìjẹka a sì débi tá a di ìjẹka wọ́n ta fún àwọn já tíkẹ́ẹ̀tì àwa bíi márùn-ún nígbà jẹun tán ọmọ ẹ́sítímẹ́tì wa wọ́n ní èèlò nìyí ẹ kọ̀ǹfàtì ẹ̀ sówó tiwa tó ń gbọ́ wọ́n ní 120,000. Lábí Jamala. Mo máa ń la kò ní yàtọ̀ sámọ̀lá tí ń jẹ. Sẹ́yìn pé yóò bá ní alámùkámi yóò bá ní ẹ̀ẹ̀mejì lèèyàn láàgùn rẹ̀ lọ́gbọ́ àwìn. Ẹ̀fọ́ máa ń lérò bọ́ àpò kan nígbà fún yín lówó ojú ó sì fi ń tọ̀ fún yín ọ̀tà wọ́n sì rò wọ́n pa pẹ̀tẹ́ rẹ̀ wọ́n gbẹ̀gbẹ̀ lérí ẹ wàá dòkó tí yóò lákàkà nígbà tí máa ń jẹ́ yóò máa là á fún nígbà wọn bá tún sìn lówó yóò là á bò mí. níparí àwa jẹun tán wọ́n sọ iye owó tá a sọ fún wa ẹnìkan wọ́n ń sọ̀kalẹ̀ bọ̀ láti ibi tí a ti ṣe ọ́fíìsì ó sọ̀kalẹ̀ ọjọ́bìnrin mi ó sì kí mi kó dòwó kúnlẹ̀ mo nílẹ̀ yìí ẹ mà ní mo ní mo mà yìí níta bá wé kó ibì kan bẹ́ẹ̀ táwọn máa dé sí ìdàdí alájá ẹ wàá gbogbo wọn jọ wá. La ilaha illallah. bàbá ọmọ akpé Mọ́làm Sáàlì abẹ́yìn kọ́ ni mo lé mi ní gbogbo iye tí wọn fún jẹ lóúnjẹ ẹ máa lọ ẹ tún wá gba another 50,000. La ilaha illallah. n kàrà mo ti ṣe. Adabi tẹ̀tọ́ abadiyatọ́ ìwòsàn ìkùnà bàjí adabi yatọ́ abadiyatọ́ ìwòsàn ìkùnà bàwálẹ̀ adab. báwo ló ṣe wá rí báyìí nípa ní tí ń yẹ ju fèrè yìí rẹ̀ yóò bá ní ìhà téèyàn ó bá fi sùn lálẹ́ àìjí ó gbó lọ́sàn-án
Sheikh Abdulmumin Ayara àfààní ńgbà téèyàn gbó ní ha ọ̀tún lọ́sàn-án ìhà òsì ó fi bó lọ́sàn-án bó bá wá dalẹ̀ ńkọ́ tí ó sòkè ní ìlélẹ̀ àtìhà ọ̀tún bàbá àtìhà òsì kò sí ìtọ́bọ̀ ń bẹ̀ subhana rabbi.